okùn ló máparò lẹ́sẹ̀ tó fi dẹgbẹ́ ẹyẹkẹ́yẹ. Ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá lórí ètò òwe lẹ́sìn ọ̀rọ̀. Orúkọ mi ni Gbénga Ìwàlóye Oyèládé, ọmọ àsìkò láyé. Ohun tá a máa gbéyẹ̀wò lónìí ni ọ̀rọ̀ àǹbàbà wa tó ní okùn ló máparò lẹ́sẹ̀ tó fi dẹgbẹ́ ẹyẹkẹ́yẹ. Kí là ń pè láparò? Àparò jẹ́ ẹyẹ inú igbó kan tó dáa nínú kòkò ọbẹ̀ tán po. Láyé àtijọ́ tí ọdẹ bá fẹ́ pa ẹyẹ, oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa gbà. Wọ́n lè fa rọ́bà tí wọ́n ta mọ́, wọ́n sì lè dẹkùn sílẹ̀ láti fi mú un. Ṣé wàá ráparò tá à ń sọ yìí? Ọgbọ́n wájú gbọ́n lẹ́yìn, tó jẹ́ pé kọ́dí ó tó lè rí pa yóò jẹni tó ní ọgbọ́n tó sì ní ìfarabalẹ̀. Nítorí pé àparò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ẹyẹ tó gbọ́n ṣáṣá. Nítorí tí ń bá ń rìn tàbí tí ń bá ń fò tìfura ni làwọn àgbà fi sọ pé tójú tìyẹ́ làparò fi rìnà. Ṣùgbọ́n bó ti wá gbọ́ tó nì, okùn á máa mú lẹ́sẹ̀. Tókùn bá wá ti mú lẹ́sẹ̀ kò ní lè kú òlójú kan dépò pé yóò fò. Ìgbà náà làwọn ẹyẹ tí ò sì ní ṣàwáwù pẹ̀lú àparò, ìyẹn ni pé tí ò sì ní pele kan náà pẹ̀lú àparò, wọ́n mọ̀ fi ṣe lẹ́yà. Kí n lè bá fẹ́ ṣe òwe ìmúlẹ̀ dáadáa, n ó sọ ìtàn kan fún wa. Arákùnrin kan ìjíǹjì tó jí sáyé nínú iṣẹ́ ọwọ́ tí bàbá rẹ̀ ń ṣe ló jí sí. Ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ìgbà tó tó àsìkò láti bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, bàbá rẹ̀ gbà kó lọ iléèwé. Ṣùgbọ́n gbà tó ọmọ ìdé yàrá kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kẹta, èyí tá a mọ̀ sí primary 3, bàbá rẹ̀ bá pinnu lọ́kàn rẹ̀ pé kàkà kí àwọn aláró lásán tàbí kí n sọ pé àwọn èèyàn kan láti tá máa lòun jìbìtì ní iléeṣẹ́ ẹ̀rọ ìlọ nǹkan tí òun ní, bóyá kó wọn dá ọmọkùnrin ìdúró. Ẹ̀yin olùgbọ́ mi, ìgbà tó ọmọ parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kẹta tó fẹ́ bọ́ sẹ́lẹ̀ kẹrin ni bàbá rẹ̀ bá dá dúró. Ó ní ọmọ mi, wá máa bá mi mójútó iléeṣẹ́ ẹ̀rọ yìí. Ṣé ẹ sì mọ̀ pé láyé àtijọ́ ìbẹ̀rù ń bẹ, kò dàbí ìsìn tí bàbá sọ̀rọ̀ tán mọ́ máa sọ pé dádì kò rí báyẹn, a lè ṣe báyẹn, kí lẹ mí. Láyé ìgbà ìbẹ̀rù ń bẹ, ìdí bàbá bá sọ ìlàbẹ́ gé. Àwọn olùkọ́ gbìyànjú láti yí ọkàn bàbá ẹ̀ padà pé bàbá, ọmọ ẹ̀ mọ̀wé, ẹ mẹ́jọ dúró. Bàbá ní kí n tí ẹ̀yin lẹ́bí ni, bẹ́ẹ̀ mi mo ní nǹkan mi, kò lọ́mọ kò sì lọ́mọ náà nu. Làwọn olùkọ́ bá gba kámú pé báyìí ní í ṣe nǹkan mi, kò yí padà. Bí ó ti ṣe nǹkan rẹ̀ ló ní òun ó ṣeun, ẹ̀yà àfi lọ́rùn lẹ̀. Ká má fọ̀rọ̀ gùn, ọmọkùnrin bá bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ lẹ́yìn tí bàbá rẹ̀ ti dá dúró lọ́nà iléèwé. Ẹ̀rọ ìlọmọ ẹ̀ lọ títí tó fi di pé òun náà níyàwó tó ń bímọ. Níjọ́ kan ló wá wà láwùjọ àwọn èèyàn kan ní bá fẹ́ ṣe yẹ̀yẹ́ pé ìwọ kúrúǹtù tó ọ̀ka dò yìí, ìwọ náà fẹ́ mọ̀ dá sọ́rọ̀. Ó wá dùn ún pé èmi ni kúrúǹtù, n ó sì padà léèwé, n ó lọ kàwé sí i. Ẹ má gbàgbé pé ó ti níyàwó, ó dẹ̀ ti bímọ. Ìyẹn túmọ̀ sí pé ó ti dàgbà débi pé ó lè dánú rò pé n tóun fẹ́ ni àti n tóun ò fẹ́ ni. Kíá ó ti gba léèwé lọ, ó ti lọ ṣèwádìí bóun ló ti fẹ́ rìn tí òun fi padà sí léèwé. Ìgbà tó dé léèwé, wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò pé ń bo lọ kà dé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní òun fẹ́ bọ́ primary 4 ni, wọ́n ní primary 4 náà ló ti bẹ̀rẹ̀ padà. Ó ní tó bá ṣe yàn bá ní kí ni bí ń ṣe yàn, àní mo fẹ́ kàwé sí i, wọ́n bẹ̀rẹ̀ ń bẹ̀. Ní tó wá panilẹ́rìn jù láyé ni pé níbi tó dàgbà dé, ó dàgbà débi pé ó ju àwọn olùkọ́ kan lọ ń bẹ̀. Ṣé wá ráwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ nínú yàrá àkàwé, àwọn ọmọ gbénísí tó jẹ́ pé déédéé ọjọ́ orí ọmọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn. Wọ́n á máa fi ṣe yẹ̀yẹ́ pé bàbá wá ń bí, lágbájá wá ń bí. Wọ́n mọ̀ ẹ̀kọ́ àgbà, ṣe ẹ rántí ẹ̀kọ́ àgbà. Bàbá yóò tiẹ̀ wo yẹ̀yẹ́ táwọn ọmọ ìbí ń ṣe, ó sá mọ mójútó ti ń ṣe ni. Níjọ́ kan olùkọ́ àgbà kan bá pe àwọn ọmọ ìpè ẹ wá. Bàbá ilẹ̀ fi ń ṣe yẹ̀yẹ́ báyìí, okùn lọ́mọ má parọ́ rẹ̀ lẹ́sẹ̀ tó fi dẹgbẹ́ yẹkẹ́yẹ. Tí ẹ bá ṣe pé dàdúró tó ní, ìpọ́nrípọ́ngbà kankan nù yóò tó bẹ́ẹ̀ láti fi ṣẹlẹ́yà. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí láwùjọ àwọn ọmọ ẹ̀dá? Bóyá ara ẹni tó wà nípò gíga tàbí tó ti lówó jaburata rí tẹ́lẹ̀, tíṣẹ́ rẹ̀ wá dàrú tó wá di pé ẹni tó ti wà lókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá dẹni ń tọrọ jẹ, tàbí ká sọ pé
ẹni tó ní ọpọlọ tó pé ṣùgbọ́n tí ò láǹfààní àti lọ iléèwé bẹ́ẹ̀ ń gbà táwọn èèyàn kan láwùjọ wa ń tàkùrọ̀sọ ló wá dá sí i lẹ́nìkan wá ní wá àwé ó lè mọ dá sọ̀rọ̀ tá à ń sọ ń bí o ìwé mélòó gan lọ kà àti pé kí ló wà lọ́pọlọ rẹ tó fi dá sí ní tá à ń sọ. ọ̀rẹ́ wa ẹ máa rọra ìjọ tí ẹ mọ̀ pé bóyá òun gan lójútùú sí ìlàkọjá tẹ̀ ń là kọjá láwùjọ náà àlàálẹ̀ kùá ìwọ tó ń ta àkó yìí kì í ṣe pé o ní ọpọlọ tó ṣùgbọ́n kò ló má parọ́ rẹ̀ lẹ́sẹ̀ lójú dẹgbẹ́ yẹkẹyẹ tó bá láǹfààní tí wọ́n ní ẹ lè jọ wà ní sàwáwù kankan náà nítorí náà gbogbo wọn tó ń gbọ́ mi yìí ọlọ́ọ̀nìjọ́gbọ́n tá a ní dàgọ̀ máa lọ o ọmọ ará yóò sì ní fàwọ́ aago wa sẹ́yìn dídùn dídùn là á bálẹ̀ olóyin inú gbogbo wọn máa dùn ní o bẹ́ẹ̀ nìkan bá wà ní ìṣòro kan yẹ̀yẹ́ kọ́ lọ́kàn torí pé ọgbọ́n wà lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà ní ìṣòro ló pa ọgbọ́n rẹ mọ́ wọn nínú ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé ẹ jẹ́ rọra máa ṣe o lópin ọ̀rọ̀ mi àsìkò láyé o gẹ́gẹ́ bí orúkọ bàbá mi pé àsìkò ní gbogbo nǹkan ntọ́wọ́ rẹ ọ̀bà tí ètò báyìí má fi gọ̀gọ̀ fà á dúró dàsìkò rẹ yóò sì dára fún ọ ọkàn rí ọ balẹ̀ tẹ́ ń bá ń gbádùn ètò yìí ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel mi ìyẹn Gbóyèwá Studios fún àkọ́tún ètò míì ẹ ṣé mo dúpẹ́ o títí ìgbà míì tá a tún pàdé ire o. Nigeria, Yesterday and Today, written by Gbenga Oyelade, the 120 pages book chronicles Nigeria's past political experiences, juxtaposes it with the present with suggestions regarding tomorrow. Nàìjíríà lánàá àti lónìí látọwọ́ Gbenga Oyelade, ìwé tí abala ìwé inú rẹ̀ jẹ́ ọgọ́fà èyí tó dá lórí àkọsílẹ̀ ìrírí òṣèlú Nàìjíríà tàná tá a fi ṣe àfiwé ohun tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú lónìí àti àwọn ọ̀nà àbáyọ sí ìdojúkọ pàápàá fáwọn ìran tó ń bọ̀.